Ọlọ́run kó sí ìránṣẹ́ rẹ̀ lóhùn. Ọlọ́run kó sí ìránṣẹ́ rẹ̀ lóhùn. Ọlọ́run kó sí ìránṣẹ́ rẹ̀ lóhùn. Ọlọ́run kó sí ìránṣẹ́ rẹ̀ ọ̀rọ̀ láti orí ìtẹ́ wá. Lórúkọ Jésù Kristi. Ọ̀rọ̀ láti orí ìtẹ́ wá. Lórúkọ Jésù Kristi. Ọ̀rọ̀ láti orí ìtẹ́ wá. Èdú ọ̀bà máa jù ọ́. Bí orí yín sókè yẹn náà. Yes Lord. A sì gbé yín sókè yẹn. Ẹ̀yin lẹ̀kọ́ ayérayé. Bí ọba ògo kó wọlé. Wọ́n ní ilé ìwá.
Mezwa alikunda baidwa mazwa ba. Mazwa edwa muzwa. Muzwa kandaba. Ire muzwa kandaba. Maya ba. Ọlọ́run kó sí ìránṣẹ́ rẹ̀ lóhùn. 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 Ọ̀rọ̀ láti orí ìtẹ́ wá. Lórúkọ Jésù Kristi. Ọ̀rọ̀ láti orí ìtẹ́ wá. Lórúkọ Jésù Kristi. Ọ̀rọ̀ láti orí ìtẹ́ wá. Èdúrà bá máa zọ. Bí orí yín sókè yẹn náà. Yes, Lord. Láti gbé yín sókè yẹn náà. Ẹ̀yin lẹ̀kọ́ ayérayé. Kí ọba ògo kó wọlé. Onílé ìwá. Kó ṣiṣẹ́ láàrin wa. Àmín. Adé ìyìn Ọlọ́run. Àmín Jésù. Jésù Olúwa wa. Àmín. Àmín. Ó fẹ́ gbàdúrà fún gbogbo èèyàn àtòrí afẹ́fẹ́ o àti ẹ̀yin tẹ̀ wá ń bí ó fẹ́ gbàdúrà fún wa. Ó yá. Mezu kayadaba. Naswaka yanda bawa takuru sewa. Mazu akanda. Asawa kwa asawa salumino. Mayuba. Ayeri Ayérayé nu ayérayé o. Ẹ jẹ́ kí gbogbo wa wà nú ẹ̀mí. Nígbà tí áńgẹ́lì yẹn ń júbà ẹni tó rán níṣẹ́. Kẹrù ọ̀tẹ̀kùnú. Mo ti kólúba. Ẹja tẹ̀rí ọkàn wa bá nínú ẹ̀mí. Mo ní ẹ wá lọ gba ẹ̀mí Olúwa. Mọ̀kú ọ̀sán. Sèríwá kọ́. Àjàwọ̀ tẹ̀wá. Àjàwọ̀ wọ̀lù mọ́zẹ̀bà. Mọ̀ ọdún ọ̀tẹ̀kàtì. Ẹ̀yin tí ẹ ti bímọ. Ẹ̀yin tẹ́ ń wojú Ọlọ́run fọ́mọ ẹ tẹ́wọ́ síwájú lórí afẹ́fẹ́ tàbí ní gbọ̀ngàn yìí. Àmín ẹja máa ṣàmì lá. Lórúkọ Jésù. Amen. If you are losing your job, be saying amen now. The Spirit of God is praying for you. If you are losing your job, be saying amen now. Tẹ́ bá ti sọ iṣẹ́ yín nù, ẹ bẹ̀rẹ̀ sí máa ṣàmì báyìí. Torí áńgẹ́lì pè yín fẹ́ yànda ògo iṣẹ́ tuntun fún yín. Màtẹ́kù dábàyà. Mèrúwàtẹ̀ kún làbáyé mọ́zù àbà. Eku àmùzọ́ọ̀lì kéńdọ̀bà. Màá wí. Ó ní ẹgbọ́ bí àwọn áńgẹ́lì yẹn ṣe ń sọ̀kalẹ̀. The mercy of God is coming down right now. All the ears that hearing the angel of God now. Your doors is open now. Ekwazu malaba. Jerusalem da. Ekwazu aba yekenaba. Ay, ẹgbọ́ bí ẹ̀mí Ọlọ́run ṣe ń sọ̀rọ̀. If you don't have the power, you cannot receive that mercy. The Spirit of God is saying now, go and receive a powerful mercy now. If the mercy come down, there's nobody can hinder it. Go and receive your mercy. Oh. All the enemies that pursue you, you have conquered them in Jesus' name. Hey. All the women, all the mothers in the world, raise up your hands. You will not bury any of your child. Hey. This mountain that we have right now is receiving powerful mercy and the powerful fire. All the years that hearing the Spirit of God, all the mothers that is not a fake mothers. Look at the stripe marking on your palm. You did not know the person that writes it. The Spirit of God is saying right now, you will not use your hand to bury any of your child. If you not realize you are a mother, stretch your hand and close your eyes and be praying for all your child. The hand that you stretch forth, you will not receive building your house.
Gbogbo ẹ̀yin tẹ́ ń ṣiṣẹ́. All people that is working, Tọwọ́ yín fà fàsẹ́yìn. that you not receive goodness through your work. Ọlọ́run ọ̀tẹ̀kú ẹlòmí ọ̀tẹ̀kú sọ́rùn. Yes, Lord. Ìdìwà kọ́kọ́ mẹ́tì ọ̀tẹ̀. Yes, Lord. Kọ́rọ́kọ́rọ́kọ́rọ́ ọ̀tẹ̀kọ́. Yes, Lord. Ó yẹ máa fọwọ́ yín gbẹrẹ. Go and receive the goodness of your work. Ọwọ́ yín pátá. Mo ti bọ́ná pa. Every evil that is upon is put by fire of God in Jesus' name. Olúwa kọ síkú ọ̀tẹ̀kú ọ̀sán. Hey. Arúgbó ọjọ́. Wọ́n ìránṣẹ́ tẹ̀mí. Yes, Lord. Ọ̀pọ̀lọpọ̀ èèyàn pátápátá. Lẹ́mí sọ ìbùkún kalẹ̀ sí. Hey, the Spirit of God said He's sending a lot of blessings for people that are hearing Him. Wọ́n ọ̀pọ̀lọpọ̀ tó ń wọ àkísà. The people that are wearing rag, the Spirit of God wear your new clothes. Whoa! Whoa! Gbogbo àwọn tí wọ́n wọ̀ ní aṣọ kú. Every people that the devil is wearing the death of Wọ́n clothes. ìránṣẹ́ tẹ̀mí. Hear me, the servant of Ọwọ́ God. àwọn kòtò tí wọ́n gbẹ́lẹ̀ yìí. All the things that they are big. Wọ́n ní wọ́n fẹ́ rí àwọn ọmọ They said they want to bury a lot of people. And the Spirit of God said right now, all the old, yes, Lord, that they dig for the glorious one. The Spirit of God covered it with the blood of Jesus. Arúgbó ọjọ́, ẹ̀mí àwọn wòlíì, àtìlẹ́yìn pé èyí tí ò yí padà. Wọ́n ìránṣẹ́ tẹ̀mí. Yes, Lord. Wọ́n gbogbo àwọn ọ̀tá ni. All the Ti enemies. sọ wọ́n sínú iná. Hey, God has thrown them inside the Wọ́n fire. ìránṣẹ́ tẹ̀mí. The servant of Àwọn God. ọ̀tá tó ń dín ìpè lọ́wọ́. Every enemy that hindered this day, they are put with the fire of God in Jesus' name. Mọ́sẹ̀ kọ́ mi ẹ̀sẹ̀ ní. Yes, Lord. Ikú ọ̀tẹ̀ kú bèrè àtẹ́kọ̀ọ́. Tẹ́kú lọ́wọ́ mi. Àdáńdé wọ̀ kọ́. Adamu Zwaba. Wọ́n ìránṣẹ́ tẹ̀mí. Yes. Wọ́n kì í pẹ́nu máa gogo. Wọ́n kì í gbá òun agogo. Yes, there's no one can stop the ringing of the bell. Ó ń tọ̀ wọn lọ gbá ẹ̀kọ́. Anybody that says they want to stop the hearing of this mountain, they will die in Jesus' name. Yes, Lord. Wọ́n ìránṣẹ́ tẹ̀mí. Yes, Lord. Lórí afẹ́fẹ́ yẹn. Yes. Àwọn kan dúró. Wọ́n fẹ́ já àwọn mẹ́ta kan bọ́. Hey. Mẹ́tíwọ́kọ̀ mi sẹ̀ lọ́dún ọ̀tẹ́kọ̀bà. Hey. Wọ́n àwọn tí mo ń sọ yìí. Wọ́n máa ń gbórí lébi kan ni. Wọ́n lórí fún àwọn. Járú àkọ́mìtì kọ́dùn. Wọ́n fẹ́ já wọn bọ́ nínú ògo. Hey. Hear the Spirit of God. There's 3 people online right now. They used to have a headache. It's not normal headache. It's the devil power that the devil people that want to throw you down. Hear the word of God. Such people, they want to throw them. They want to free them. Hey, they have set a new setup for you. Whoa! Wọ́n báwọn yẹn ṣe ń wọnú ayé. Wọ́n bó ṣe ń sunkún. People are in the world crying right now. Wọ́n bí ẹyin ṣe pọ̀ jù. Hey, they are suffered. The sufferness is too much. And they are suffered for what they did not know about. Èmi wá sínú ìjọ rẹ̀. Hey, Láti wá tú ọ̀pọ̀lọpọ̀. the Spirit of God come down to this Agbala Gabriel church to set some people free. Mẹ́tú ẹ̀kọ́ ni ẹsẹ̀ ló Metsuaba. Èjì wọ́n wọ́n tẹ̀kọ́. Hey, Ejiraba Zualiama. Wọ́n wọ àwọn mẹ́ta kan tó ń wò mí lọ́wọ́lọ́wọ́. There's 3 people that are looking at that are watching this program right now. Ẹkú kọ̀ọ̀kan tí wọ́n ti rọra wọn pé kò yá wọn mọ́. You have frightened yourself. You have frightened yourself. Èmi nu omi jẹ́ wọn nù ní. The Spirit of God said, He cleaned the tears of badness and hallelujah. Má
tó àkọ́bí àlọ́ sí kúrúbá. Kúrúbá ó sí. Wọ́n ìránṣẹ́ ti tẹ̀mí. Ẹni tó bá gba ìwọ gbọ́. Anybody that believes in this calling, the God of this calling will surprise such a person. Wọ́n ìránṣẹ́ ti tẹ̀mí. Whoa! Ẹ̀mí nu omi jẹ́ wọn nù. The Spirit of God is wiping away all the sorrow tears right now. Wọ́n ìránṣẹ́ tẹ̀mí. Àwọn tó ń sunkún ọmọ bíbí. People that cry for the barrenness. Wo bí ọ̀lẹ́nu ṣe yọ nínú. Hey, you have received that fruit of womb in Jesus' name. Wọ́n ìránṣẹ́ ti tẹ̀mí. Àdúrà gbogbo wọn ti gbà. Your prayer has been answered right now in Jesus' name. Nǹkan tí wọ́n máa ṣe tí wọ́n fi ní ládùúrà. What you are going to do, Kí wọ́n máa ṣe jókòó méjì mẹ́ta. don't see 2 or 3. Wọ́n ìránṣẹ́ tẹ̀mí. Whoa! Ọdún ẹ̀san làwọn wà yìí. This is the wordless year. Ẹ̀san ní ké lórí tiwa. Amen. Ẹ̀san ní ké lórí tàwa. Amen. Wọ́n ìránṣẹ́ ti tẹ̀mí. Ìwọ máa tẹ̀síwájú. Nínú ìrìnàjò tí. The servant of God will be moving forward in Jesus' name. The God is at your back. Wọ́n lè paná ògo tí. Yes, nobody can squeeze this fire of this mountain. Wọ́n ìránṣẹ́ tẹ̀mí. Wọ́n bó ṣe ń gba ògo. Hey, look at how you are receiving glory. Ẹ̀yin Jésù lógo. Wọ́n ìránṣẹ́ tẹ̀mí. Wọ́n àwọn àdàbà tí mo sọ kalẹ̀. My servant, look at the dove that I descend. Wọ́n wọ́n. See them. Àwọn àdàbà tí ò lè The rẹ̀. dove that cannot be tired. The dove that be moving forward. Ẹni tó bá ń ṣe kẹjẹ kó máa ṣe. Leave the evil people, leave them alone. Ẹni tó bá ń ṣe kẹjẹ kó máa ṣe. Let them continue with their evils. Wọ́n ìránṣẹ́ ti tẹ̀mí. Èmi gbé ẹ dìde láti máa. Hey, the Lord raised up his servant from glory to glory. Ìpè yìí ti dúró. His calling is stand already, and it cannot fall down. Wọ́n ní kò lè wọ́. His calling cannot fall down. Wọ́n ìránṣẹ́ ti tẹ̀mí. Máa jọba lọ. Hey, Ìjọ rẹ kó wá sí. this servant be reign in the Lord. Kẹgbà. Amen. Amen. Everybody be saying amen. Ẹ ṣàmì. Àmín. Màláíkà ń ṣàdúrà bẹ́ẹ̀ máa ṣàmì. Àmín. Wọ́n ní jáyé Amen. In Jesus' name. Márùn àtẹ́kọ̀ọ́ àṣọ. Wọ́n ní jáyé Àmín Jésù. Àmín yẹn kéré. Mírù àtẹ́kùn máa dẹ́nu. Mo bọ́ àtẹ́kùn lọ àtẹ́kùn bá Màláíkà máa wí. Èdìdì wọ́wọ́ kan. Wọ́n ní wọ́n ní jáyé Àmín Jésù. Amen. 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 In Jesus' name. Àdúrà wa ti gbà lórúkọ Jésù. Gbogbo yẹn béèrè ń tẹ́ fẹ́. Ẹ béèrè ohun tí ẹ fẹ́. Ẹ̀yin tí ẹ bá fẹ́ kí ẹlẹ́mìí kó pray fún yín. Ẹ fẹ́ kó pray fún personally. So nọ́mbà ẹ lè máa pèsè àwọn nọ́mbà tó wà lórí yìí. Ẹ lè máa pèsè àwọn nọ́mbà tó wà lórí yìí. Ẹ rẹ̀ pé nọ́mbà kan wà lórí yìí. Hello. Ẹ káàárọ̀. Yes sir. Béèrè tí ẹ fẹ́ àná ni ìyá ìlú olú ẹ̀mí ní ilé ìtọ́jú kó ti ṣẹlẹ̀ ti pẹ́ so ẹni tí ẹ fẹ́ kọ́ gbàdúrà fún yín so nọ́mbà yẹn wà bẹ́ẹ̀ 7069712807 lọ́kọ́ fún ìfún yín hello.
àwọn ọkọ̀ tí wọ́n fi gbàgbọ́. Èmi tó wà lọ́wọ́ rẹ̀ o. Èmi mọ̀ pé mo wá dúpẹ́ lórí. Àṣà òkè o. Báwa ire tó wà lọ́wọ́ rẹ̀ o. Àmìlè àṣà òkè o. Bámi wá ire tó wà lọ́wọ́ rẹ̀ o. Àmìlè àṣà òkè o. Bámi wá ire tó wà lọ́wọ́ rẹ̀ o. Ẹlòmí ò ní ìgbàgbọ́. Ojú ìyá Ṣẹ́gun lẹlòmí fi wọ ẹjọ́ jókòó. Àánú ẹlòmí ò ṣe fún wọn. Àwọn tó ní ìgbàgbọ́ yẹn, ẹjọ́ fi ìtọ́jú kọ́ nílẹ̀. Àwọn orí òkè yìí o. Nígbà tó ń bẹ̀rẹ̀ fi tẹ́lẹ̀ bọ́. Ẹ wo ẹni tó bá wù kó wà ní pàtàkì ṣùgbọ́n àwọn tá a bá gbàgbọ́ nínú Ọlọ́run ìpè yìí àwọn tá a bá wà ní online tá a gbàgbọ́ pé Ọlọ́run ìpè yìí sẹ́ Ọlọ́run tó tóbi ni àwọn tá a wà níbi ẹjẹ́ tó wálẹ̀ lọ síwájú pẹpẹ yẹn ohun tí mo gbàgbọ́ gẹ́gẹ́ bí ọmọ wòólì àti gẹ́gẹ́ bí ọmọ Ọlọ́run gbàgbọ́ nípa ní orúkọ Jésù ẹ̀ṣẹ̀ májàmú tó ń tẹ ìpè yìí gbọ́ tí ò sí kọ́nà bí ìjọba òkùnkùn kọ́nà bí wọ́n lulẹ̀ ọmọ ilé ọkọ ọmọ ilé ìyá ọmọ ilé bàbá ọmọ àrìnàkọ ọmọ ilé ọgbẹ ọmọ ìrìnàjò lónìí àṣẹ ìpèyí náà ẹyẹ kò ṣàmù. Ẹ jẹ́ ká máa béèrè nǹkan tá a bá fẹ́. Àwọn tá a bá ṣàìsàn mo gbàgbọ́ pé Ọlọ́run ìpè yìí máa ṣàṣepé ọ̀pọ̀ yóò sì ní àìrí ní àkókò yìí àwọn tí a bá wojú Ọlọ́run fún ọmọ ẹgbẹ́ ká gbàgbọ́ ní ìpè yìí á gbé ìtọ́sọ̀ tẹ̀lé yẹn àṣà ọmọ àti ẹ̀mí mímọ́ lọ́wọ́ kí ọjà wọn sọ ní pápá bẹ́ẹ̀ ni ó sì rí lórúkọ Jésù. Ẹ jẹ́ kí gbogbo máa béèrè lọ́wọ́ Ọlọ́run. Àánú mi ni ẹ ṣe. Àánú mi ni ẹ ṣe. Lọ́wọ́ ta iṣẹ́ dédé mi. Àánú mi ni ẹ ṣe. 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 Máa wọ lọ ṣe dédé
kọrin yẹn dáadáa. Asọ́bà yìí pé gbogbo ẹni tó rí àmúṣe ó gba ìtura. Àṣẹ ní àṣẹ. Ẹsẹ̀ ní ẹsẹ̀. Díẹ̀ ní díẹ̀ ní. Ejò kì í yanu kó tó búyàn sí. Akànyẹn ní báyìí ni oró ti wọlé. Mo sọ ọ́ tàṣẹ. Mo kí àrùn bọ́nú ẹ̀jẹ̀ Jésù. Mo rọ̀ mọ́ àgbélébù Kristi. Mo dó lórí ìpìlẹ̀ tá a fẹ́ tẹ̀ ìjọba. Mo sọ báyìí pé ẹ̀yìn ẹ̀fẹ́ rí àmì ṣe àkótù yìí. Akọ́ pé pẹ̀lú Olúwa èmi sọ ya ní ogun lọ. Pẹ̀lú Olúwa èmi fo odi kan. Ọlọ́run sọ gbọ́dọ̀ bìmí lámúrè. Tó bẹ́ẹ̀ tí apá mi fọ ọrùn ibẹ̀. Mo lé àwọn ọ̀tá mi. Mo sì bá wọn. Mo sá wọn lọ́gbẹ́. Mo fi èdè mọ́. Mo gún wọn kúnná. Mo gbọ́dọ̀ fẹ́. Mo kó sẹ́lẹ̀ bó wọn ẹ̀gbẹ́ nìkan. Wọ́n ti yọ wá kó ní ìdáhùn. Lórúkọ Jésù. Wọ́n sọ láwọn ilé ìgbésẹ̀. Lórúkọ Jésù. Táwọn òmò yóò mọ̀ sí wa. Wọ́n sì gbúrò àwọn gbà gbọ́. Àkọ́kọ́ àyò pa tó lòdì sáyé wa irúgbìn pẹ́pẹ́ ìsájọ tí sáyé wa bá ṣe fẹ́ bẹ́ẹ̀ bá rí àmì ìṣe dáadáa àṣẹ ni mo fi sọ̀rọ̀ ó gbórúgbìn yẹn Ọlọ́run kó wù tegbò. Ayé tiwa ayé tiwa ayé tiwa mo sọ̀rọ̀ bí iná sí Ọlọ́run àti òjò àti ẹ̀rù ilé akọ̀ kì í gbẹ ọ̀dà itọ́ kì í dáhùn báyìí ni mo wí pé èèyàn tẹ rí àmì ṣe ọ̀dà orí kò ní gbẹ. Lórúkọ Jésù kẹsàn-án lẹ́kẹ̀ẹ́ èmi ò ti dé. Ẹgbà ìtura, ẹgbà àlàáfíà, ìmọ̀láìkà okùn sí okùn, agbára sí agbára, bẹ́ẹ̀ ni kórìí. Gbogbo ẹnikẹ́ni tó bá tàfà láti lè kébi ọfà kó tì dídò. Ọfà kó tì dídò. Ọfà kó tì dídò. Ọfà kó tì dídò. Tí bí àkàṣọ tí a ń lọ lórúkọ Jésù ẹ̀mọ́ yóò dára. Ó di àṣẹ. Ìyípadà. Jésù Kristi Olúwa wa. Àmín, àmín, àmín lórúkọ Jésù. Hallelujah. Bí a bá rí ẹnikẹ́ni tí Ọlọ́run fún ní oore ọ̀fẹ́ tàbí tí Ọlọ́run fún ọ ní ipá tàbí bùkún fún ọ tó o lè ṣiṣẹ́ fún Ọlọ́run ìpè yìí fún ìgbédìde iṣẹ́ tó lọ pàápàá fún màláìkà tí Ọlọ́run lò lọ́wọ́lọ́wọ́
láti ra sùtánà aṣọ ìbúwà fún màláìkà yẹn ó ṣe bá ọlọ́run dòwò pọ̀ kó wá wò ó ní ọmọ fi eléyìí tó ní fún mi ó ní ta ló kọ́kọ́ ṣe fún mi tí èmi ò sọ padà fún bóyá ìwọ ní agbára yálà àwọn táwa bí tàbí àwọn tá à ń wò wá ní online ọlọ́run fún ọ ní oore ọ̀fẹ́ tàbí ipá láti ṣiṣẹ́ fún ìpè yìí fún ọlọ́run fún iṣẹ́ tó lọ tàbí láti ra aṣọ ìbúwà fún màláìkà tàbí láti sanwó perfume grace perfume fún màláìkà ọlọ́run á bùkún fún yín bí ẹ ṣe ń ṣe bẹ́ẹ̀.